àjàbalẹ̀ kan mọ̀túrè ògbẹ̀nùtàn ẹ̀yìn tèmi orí ìkànnì amóhùnmáwòrán Dígí Naija TV náà lẹ́wà níbi tá a ti láǹfààní àti máa jà sí àti máa gbé yín débẹ̀ àwọn ìṣẹ̀lẹ̀ káàkiri orílẹ̀-èdè Nàìjíríà nílẹ̀ káàárọ̀ oòjíire. wàyí o wọ́n ní ta ló pa hamburger lóṣòdì èyí ni ọ̀rọ̀ tó ṣẹ̀ṣẹ̀ jáde nínú fọ́nrán kan lórí òpó ayélujára TikTok lẹ́yìn tí wọ́n sì fi léde nínú fọ́nrán ọ̀hún pé àwọn kan ní Taloskibo ló pa hamburger àmọ́ bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ àwọn ọmọ gbọ́ yúnmúyúnmú ọ̀rọ̀ nínú fọ́nrán ọ̀hún ìyà tó bá kọ sí ẹ má gbàgbé láti fi opinion tí náà ṣọwọ́ sí abala àríwísí ẹ wá nǹkan fìdílé tàbí kẹ fìdílé kan ẹ jẹ́ ká jọ gbọ́ àlàyé ọ̀rọ̀ náà lẹ́kùnrẹ́rẹ́. Mustapha Adékúnlé lọ wá sí máfùlùkù ṣòṣogbo ẹ sọjẹ ghost ní tọba àti ìlú àyè ni mo pọn àbẹ ẹ sọ lè wá sí máfùlùkù ṣòdì kí gbogbo ọmọ máfùlùkù ṣòdì ládéládé má mọ̀ pọ̀ wá kọ́ má kàn sí wọn káàkiri ẹ mú yẹn bẹ̀ sí máa ṣe káàkiri ẹni Taloskibo ló ń pààyàn inú ẹ̀yìn tẹ̀ sọ̀rọ̀ lánàá ẹ̀ mo wò yín wájú yẹn ẹ̀yin méjì mẹ́ta ń bẹ̀ ẹ wà lára ẹni tó pa bàbá ẹ̀sìn náà ẹ wà lára ẹni tó pa hamburger yẹn tẹ̀lẹ̀mẹ́ tó rọ yín ṣẹlẹ̀ jí yẹn lè dá ọ̀tún ẹni tó wá bẹ̀rẹ̀ ní wọ́n jáde síta kẹ tako mi kí wọ́n jáde fún ilé ọ̀hún evidence ẹ̀tọ́ nítorí ọlọ́run ẹ̀yin ìjọba ń má bẹ̀ yín máa rọ̀ yín gọ́vnà Sanwó-Olú tí wàhálà bá ṣẹlẹ̀ ní máfùlùkù ṣòdì ṣogúnlẹ̀ mú sí ọmọ akíṣẹ́ àníkẹ́ mú o tọ́lá àmọ́ mọ̀ wá dáadáa ó wò mí báyìí mọ̀ ń wò ó tó bá ní wọ́n ni ẹni kó kọfẹ́ tí àgẹ́sì lórí fídíò tí mo ṣe yìí kọ́lọ́pọ̀ wáyé báyìí tì ní kí wọ́n gbọ́ evidence kí wọ́n sọ ọ̀rọ̀ kọ̀ọ̀kan tó ń gbọ́ bá lọ́lé ń jọ ẹ̀ tó bá ní tì í mọ́lé. agbẹ́wòrògbò tó jẹ́ lẹ́nu òṣèlú máfùlùkù ṣó nǹkan ló dálẹ̀ ni wàhálà tó yẹ lọ láàrin àwọn kò sí jà pọ̀lọpọ̀lọpọ̀ wọn yàn tá ló dálẹ̀ ṣó nǹkan ló dálẹ̀ ni ẹ̀mọ́ iṣẹ́ gé tòrò tó ti rán àwa yìí Taloskibo jẹ́sẹ́ burúkú mọ́ fi wá sílẹ̀ lọ́rùn ọba kìjagun bí ẹrú ìlú bàbá wa ní àlè bàjẹ́ ọmọ bíbí inú ìlú làwa tẹ́nìkan wá ní wọn máfùlùkù wọn tó ń sọ̀rọ̀ lápá ọmọ Ìbàdàn tó ọ̀rọ̀ alẹ̀ àbí tí wọ́n gbé wọn wá tọ́nú ìtọ́sọ́ pọ̀ wọn máfùlùkù inú wọn tó dúró lánàá ẹ̀mí ìka méjì tó jẹ́ wọn máfùlùkù nù wọn ẹ wá lọ kó wọn jọ ẹ̀rọ ṣàìdó ló jẹ́ ní kó máa blackmail èèyàn ẹni tó lọ́wọ́ bá bàjẹ́ ẹ̀dá ò lè bàjẹ́ o ẹ̀dá ò lè bàjẹ́ ẹ̀dá ò lè bàjẹ́ mọ́kàn fẹ́kẹ́ mọ́ ní ọ̀rọ̀ ọ̀gá wa ní Lagos State ṣáàmà wọn NURTW Alhaji Mustapha Àjọ Adékúnlé Káfàtà Mr. Tọ́kàndù làwọn ń tẹ̀lé àwọn atajọ́ ọmọ ìlú tájọ́ òrìjínà ọmọ ìlú wọ́n ti ní pẹ́kẹ́ òní ní abẹ́rẹ́ kan òní jábọ́ tọ́wọ́ máa fi ṣèjọba rẹ̀ tọ́wọ́ máa fi rẹ̀ fún tó gbogbo ẹ̀ wọ́n ní ká má jà àwọn òní jà láṣẹ Ọlọ́run wọ́n ti tó Mùṣín wọ́n ti tó Ìyànàpájà wọ́n ti tó Ayége Òṣòdì lọ́ńtò lọ́dẹ̀ máa rí tò láṣẹ Ọlọ́run àwọn alálẹ̀ ilẹ̀ yẹn ajẹ́kọ́ rí tò àwọn alálẹ̀ ilẹ̀ Èkó wọn ajẹ́kọ́ rí tò wọ́n fẹ́ dàtọ̀ mọ̀ pé ẹni tó ní kìlù tòrò orúkọ ló máa dágbèlú o ṣùgbọ́n èèyàn onígbà nú òkùnkùn ó máa tàfà sínú mọ́lẹ̀ Musiliu ọmọ akínsọ̀rọ̀ ó ṣèjọba ní Lagos State nàìjíríà tó di ẹ̀ mú gbogbo ẹ̀la sọ́pọ̀tì ẹ̀ àtọ́dá àti ọ̀dá adúrótẹ́bọ̀ ọ̀nà wà ń bẹ kí ló dé tó fẹ́ kí Sego oríjọba wọn ṣe máfùlùkù ṣòṣogbo bíìsì ti wà náà gbogbo àtijọ́ ń ṣe àtijọ́ wà nǹkan tó fún yàmàyàmà lọ́ní kan tòjọ padà kó ní kálukú jẹun gbogbo ọmọ ìlú ó mú wọn fẹ́ sọ̀kò síta àwọn ọmọ bíi tàṣí lọ́nà ọmọ náà nẹ́bí ọ̀nà ara náà gbogbo olùkọ́ lọ́gbọ́ ẹbí bẹ̀rẹ̀ ọ̀lọ́mọ ikọ̀ wa òfin wọn jọ́stò gbogbo wọn sáàrò irú èmi inú òfin wọn sọ̀kò rémọ̀ fún wọn sọ̀kò síta nítorí kíni ọdẹ nítorí kálukú padà sí ìlú ẹ lọ jẹun nílùú kí bíìsì lè wà lẹ́bíwẹ̀ oníkòsáyè kí ló dé wọ́n tẹ́ pé omi àlàáfíà ẹ̀fẹ́ kó jọba máfùlùkù ṣòṣogúnlẹ̀ wọ́n tẹ́ pé omi àlàáfíà ẹ̀fẹ́ kó jọba ní Lagos State gbogbo ẹni tó bá dẹ̀ ti ní kí máfùlùkù ṣòdì má tò ilé àtọ̀ ni òní tò gbogbo ẹni tó bá ti ní kí Lagos State má tò ilé àtọ̀ ni òní tò ń má bẹ̀ yín ń má rọ̀ yín ẹ̀yọ́ máfùlùkù ṣòdì ṣògúnlẹ̀ tàjọ jẹ́ yín tàjọ jẹ́ ojúlówó ẹ má tẹ̀lé fọ́ọ̀sì mọ́ bíṣọ̀ ẹ má ẹ̀kọ́ bẹnu dárúgúdù sílẹ̀ láàrin wa kò sí wàhálà láàrin wa mọ́ píìsì ti wà láàrin wa ẹ má ẹ̀kẹ́ nìkan kó jókòó síbi kan kó máa rán iṣẹ́ dé tòrútòrú ẹjọ́ mọ̀ gbogbo ọjọ́ mọ̀ gbogbo ọjọ́ máa ń rán wa ṣẹ́ burúkú yẹn ní àdẹ jẹ mọ́ àfẹ́ mọ́ àwọn ọmọ tiwa náà ti ń dàgbà ń má bẹ̀ yín ìjọba tí wàhálà kankan bá ṣe. àbẹ́ẹ̀rí tó gbẹnu tán ẹ̀yin èèyàn mi báwo lẹ ṣe rí ṣe báwo ni ọ̀rọ̀ náà ṣe rí létí yín ìyàwó ló kọ sí yín gan-an ẹ má gbàgbé láti fi èrònú yín náà sọwọ́ sí abala àríwísí bẹ́ẹ̀ ẹ jẹ́ ká ka díẹ̀ nínú nǹkan tí àwọn ènìyàn sọ sí abala àríwísí fídíò náà ká ka ọ̀kan sí méjì nínú nǹkan tí àwọn ènìyàn kọ́mẹ̀ǹtì sábẹ́ fídíò ọ̀hún. a rí kọ̀mẹ́ntàsì kan tó ní olórí burúkú ọmọ àlè Ìṣọ̀lá ẹ̀yin oníjẹkújẹ agbèrò ọmọ olè Kádìjátù òfò lẹ́ máa ṣe pẹ̀lú ògo Ọlọ́run ọ̀gá Sheriff Ọláwálé ò ní ṣoríire pẹ̀lú ọ̀rọ̀ tó sọ yẹn
láìdé ó lọ fà o ta ló ẹ̀gbọ́n mi ò ní wálẹ̀ inshallah. So you know those that kpai Baba Ese and keep quiet since. Why can't you take the evidence to police authority? All of you are the same. So Baba Mojeola Abe 001. Go start mechanic work if not because bad government. Money that's meant for road repairs to Agbero people. Olaide Ẹ̀wọ̀n na prison. Okay now. Òun náà lẹ ti gbọ́ yẹn tó rà ní máa rí jù báyìí lọ. Ẹ má gbàgbé láti bá a tẹ like button kẹ́ bá a share kẹ́ sì bá a fi ṣọwọ́ sí àwọn olólùfẹ́ yín jákèjádò Nàìjíríà. Ẹ ṣé fún wíwò àti gbígbọ́ tí ẹ̀ ń gbọ́ wa. Ìkànnì Dígí Naija TV àwa ni tiyín. Ní tòótọ́ a ó tún máa pàdé lọ́jọ́ mi ọjọ́ rẹ̀ ó dàbọ̀.